Otasansan rédíò and TV. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àdéhùn kóríyá fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ní àwọn máa ṣe ìwúrí tó jọjú fún ikọ̀ Super Eagles fún ìfarajìn àti ìfaraṣiṣẹ́ tí wọ́n ń ṣe nínú ìdíje AFCON tó ń wáyé lórílẹ̀-èdè Côte d'Ivoire. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ̀tìmà ló sọ ọ̀rọ̀ ìdánilójú yìí náà lásìkò tí ó kàn sí àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles lẹ́yìn tí wọ́n fojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bafana tilẹ̀ South Africa gbolẹ̀ nínú ìdíje tó wáyé lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti mọ ikọ̀ tí yóò wọ abala àṣekágbá nínú ìdíje náà, tó sì jẹ́ pé ikọ̀ Super Eagles ló pàpà fẹ̀yìn ikọ̀ Bafana gbolẹ̀ pẹ̀lú àmì ayò 4-2 pẹ̀lú góòlù kọjú sí mi kí n gbà sí ọ, ìyẹn penalty shootout, lẹ́yìn tí àwọn méjèèjì kọ́kọ́ fún ara wọn ní àmì ayò kọ̀ọ̀kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ oní 90 ìṣẹ́jú 90 minutes. Ẹ tẹ̀lé wa fọ́kànjọ̀kan ìròyìn lédè Yorùbá lórí ìkànnì yìí, kẹ́sì bá wa ṣíà rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.